fi àsìkò yìí rọ Ọ̀yọ́ State Judiciary fún ìtìbá gbẹ́sẹ̀ láti yanjú ọ̀rọ̀ yìí. In fact, all eyes on Ọ̀yọ́ State Judiciary. Ọ̀rọ̀ yìí ti pín ẹbí, ó ti pín bàbá àti ọmọ, ó ti pín ìyàwó àti ọkọ, ó ti pín àwọn oníṣòwò, ó ti pín àwọn olóṣèlú. Ògbómọ̀ṣọ́ kò àlàáfíà ò sí ń bẹ̀. Ẹ jẹ́ tètè bá yanjú ọ̀rọ̀ yìí. Judiciary should please act. It's not only justice delay is denied, it's also justice delay is causing danger and instability in Ògbómọ̀ṣọ́. Èmi ni Alhaji Razak Adédìgbà, ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ní ilé Arẹ́sẹ̀jòwì ní Nọ́sífà. Mo fẹ́ lo àsìkò yìí láti sọ ọ̀kan tó jẹ mí lógún tó jẹ́ pé ó ti ń dá wàhálà lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. As concerned indigenous of Ògbómọ̀ṣọ́, ọ̀rọ̀ awuyewuye ó ṣe ìmọ̀ọ́mù ṣe ìmọ̀ọ́mù, ó ti dá wàhálà púpọ̀ lẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó jẹ́ pé ó ti pín ẹbí, ó ti pín ará, ó ti pín ìjọ, ó dẹ̀ ti pín àwọn ẹlẹ́sìn mùsùlùmí gangan lára wọn ti pín sí méjì, ká má ti sọ mùsùlùmí àti kírísítẹ́nì. Ọ̀rọ̀ yìí kò dẹ̀ ju nǹkan tí ó yẹ ká yanjú ní dáadáa lásìkò tó yẹ ká yanjú ẹ̀. Tí ọ̀rọ̀ yóò bá sí ní kóòtù ni àbá ti yanjú ẹ̀ láti jọ yìí, torí ẹsẹ̀ tí wọ́n ti gbẹ́sẹ̀, àfi ti gbẹ́sẹ̀, àwọn aráàlú ti gbẹ́sẹ̀ láti rí i pé wọ́n yanjú ẹ̀. Àmọ́ àwọn ọ̀kan lára àwọn tí ọ̀rọ̀ náà kàn, wọ́n sọ pé kóòtù náà bá wọn dájọ́ rẹ̀. Ọ̀rọ̀ kóòtù wọn yóò dájọ́ rẹ̀ yìí ni a fẹ́ kí ó tètè yanjú kí a lè rí àlàáfíà àti ẹ̀mí dúndùn láti fi gbé nílùú Ògbómọ̀ṣọ́, torí pé láì yanjú ọ̀rọ̀ yìí kò ní jẹ́ kí ìlú tó rò kó di ọdẹ kí ìlú rọjú. Kẹta fẹ́ ni pé ọ̀rọ̀ yìí gbàdúrà tó Ọ̀yọ́ Judiciary, one of the parties tó wà involved, wọ́n ti elect láti resolve matter yìí ní judiciary, and a dẹ̀ fẹ́ rọ judiciary lo àsìkò yìí láti bẹ̀rẹ̀ judiciary fún ìdìbò yanjú ọ̀rọ̀ yìí ká lè rí àlàáfíà gbé nílùú Ògbómọ̀ṣọ́, torí pé àtètè yanjú rẹ̀ yìí kò jẹ́ ká rí inú gbé, ká dẹ̀ rí ìdùnnú àtayọ̀ gbé. Ó ti pín ẹbí, ó ti pín ará, ó ti pín ìjọ, tó jẹ́ pé tó bá dín nǹkan tó bá ń lọ ó fẹ́ lọ mọ́sálásí wo lọ ń lọ, ṣé ti Afin ni àbí ti ìmọ̀ọ́mù ọjà igbó, gbogbo kan báyìí kì í ṣe nǹkan tó dáa kọ́ máa ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Á dẹ̀ jẹ́ pé nǹkan tó wáyà lẹ́nu ni pé bó ṣe ti jẹ́ pé ọ̀kan lára àwọn tí wọ́n fẹ́ kí tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n náwọn fẹ́ kí kóòtù bá wọn yanjú ẹ̀. Nǹkan tó ya ìwà lẹ́nu pé àwọn gan fún ara wọn ni wọn ò gbẹ́sẹ̀ láti rí i pé kóòtù tètè yanjú rẹ̀. Láti ìgbà tí wọ́n ti ń sún ẹjọ́ ìsíwájú láti kan bí ọdún mẹ́ta tí kéèsì ti wà ní kóòtù, àwọn tó láwọn fẹ́ kí kóòtù bá wọn dá sí, àwọn gan ni wọn ò ṣe akitiyan láti jẹ́ pé kí kóòtù tètè yanjú rẹ̀. Gbogbo bí wọ́n ti ń sún síwájú àtọwọ́ wọn ló ti wá. Mi dẹ̀ rò pé ẹni tó bá mọ̀ pé ọ̀rọ̀ òun dá wọn lójú, ó yẹ kó tètè mú ẹ̀rí lọ, wọ́n tètè yanjú rẹ̀, wọ́n tètè dá láre yí pé nǹkan tó fẹ́ bó ti fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí. Àjẹ́ bẹ́ẹ̀ àjẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ fi court láti fi ká gbogbo Ògbómọ̀ṣọ́, láti fi ká wa lọ́wọ́ kò ní. Ẹ̀yẹn lọ́dẹ̀ fa gbogbo wàhálà àti àìrójú àìráyè tí ó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ń sìn. La fi ń lo àsìkò yìí láti rí i pé a bá judiciary Ọ̀yọ́ State sọ̀rọ̀, judge tó bá wà involved nípa kéèsì yìí kó bá wa tètè yanjú ẹ̀, torí justice delay is justice denied. Not only denied, it can cause warfare. Oríṣiríṣi kò sí kọjú kan mọ́ ojúmọ́ kan kọ́ máa ká mọ́ bọ̀ wípé ìwọ̀sí kan, wàhálà kan nínú ilé ni, láàrin ìjọ ni, láàrin àwọn olóṣèlú ni, láàrin àwọn oníṣòwò ni, lórí wàhálà yìí náà ni. Kódà Ògbómọ̀ṣọ́ parapọ̀ tó ti wà more than 50 years, wọ́n ti fọ́ lótorí ọ̀rọ̀ ó ṣe ìmọ̀ọ́mù yóò ṣe ìmọ̀ọ́mù yìí. Ká yanjú ẹ̀ kí aláàrẹ kọ́ mara ẹ̀ láàrẹ kẹ́lẹ́bí kọ́ tẹ̀ mara ẹ̀ lẹ́bi. Tó bá ti yanjú ẹ̀ ní gẹ́gẹ́ bí kóòtù bá ti yanjú káyọ̀kọ́ bá ká mú, á dẹ̀ mọ bára wa ṣe lọ. Àmọ́ láì jẹ́ pé a yanjú ẹ̀ yìí, wàhálà tó ń kọ́ sí Ògbómọ̀ṣọ́ kò bójú mu. Àwa lo àsìkò yìí láti jẹ́ kí judiciary, particularly judge tó wà involved, wọ́n tètè gbé ẹsẹ̀ láti yanjú rẹ̀. A dẹ̀ rọ àwọn tó ń gbẹ́jọ́ lọ kóòtù gan, wọ́n mọ̀ pé wọ́n náwọn náà ẹ̀rí
wípé àwọn ní wà lórí òótọ́ wọn fi lọ sí court kò jẹ́ pé àwọn náà fara wọn ni wọ́n máa sọ pé tó bá lọ kóòtù lónìí wọ́n á ní lọ́ọ̀yà wọn sọ pé òun ní ẹjọ́ kan nílẹ̀ Àbújá ẹnìkan tó yẹ kó ṣe ẹ̀rí kò yọjú wọ́n dàbò wọ́n bá wọn sún síwájú kò yẹ kó rí bẹ́ẹ̀ torí pé kinní yìí ó dá wàhálà lẹ̀ káyọ̀tẹ̀ yanjú ẹ̀ bẹ́ẹ̀ ló máa jẹ́ kí Ògbómọ̀ṣọ́ kó túbà kó túṣẹ gẹ́gẹ́ bí èrò ọkàn tèmi. Lẹ́ẹ̀kan sí a fi àsìkò yìí rọ Ọ̀yọ́ State Judiciary fún ìtìbá gbẹ́sẹ̀ láti yanjú ọ̀rọ̀ yìí. In fact, all eyes on Ọ̀yọ́ State Judiciary. Ọ̀rọ̀ yìí ti pín ẹbí, ó ti pín bàbá àti ọmọ, ó ti pín ìyàwó àti ọkọ, ó ti pín àwọn oníṣòwò, ó ti pín àwọn olóṣèlú. Ògbómọ̀ṣọ́ kò àlàáfíà ò sí ń bẹ̀, ẹ jẹ́ tètè bá yanjú ọ̀rọ̀ yìí. Àìjẹ́ pé tẹ́ bá ṣe pọ́ wà lọ́jọ́ judiciary ni a mọ̀ pé nǹkan tó yẹ ká yanjú ni àmọ́ nígbà táwọn kan lè sọ pé bẹ́ẹ̀ làwọn fẹ́ gbé lọ àti ṣe sùúrù pé kí bókálukú mú ẹ̀rí rẹ̀ lọ ká dẹ̀ mọ ẹni tó jẹ̀bi àti ẹni tó jàre. Kí ló wá dé tó yẹ pé ó á mọ tó ọdún mẹ́ta ọdún mẹ́rin tí wọ́n jẹ́ pé kò lè jẹ́ kí àlàáfíà wà nílùú ìyẹn ti tó gẹ́. Judiciary should please act. It's not only justice delay is denied, it's also justice delay is causing danger and instability in Ògbómọ̀ṣọ́ and fair peace and fair unity. Somebody decide one or the other, kálukú àgbà kámú àdèmọ̀ pé tó bó ṣe rí nìyẹn kò sẹ́nìkan tó tún máa dá wàhálà lẹ́mọ̀ gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ nísìn. Ẹ̀kan sí orúkọ mi ní Alhaji Razak Adédìgbà ọmọ bíbí ilé Arẹ́sẹ̀jọ́wì ní Mọ́sífà Ògbómọ̀ṣọ́.